ó gbọ́ ọ̀rẹ́ mi kódà mo ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ pótì bẹ́ẹ̀ sí ń wò mí kéré ti ẹyin méjì tí mo kàn jí ni wọ́n fi sọ pé kí n má wà mọ́ ná wọ́n padà gbà mí. wọn ò fẹ́ ṣiṣẹ́ wọ́n fẹ́ jẹun àwọn olù. àbúrò rẹ àmọ́ tálákà ń ṣe tálákà ti dé. ẹ kú jókòó. 70 years old man. ẹ káwọ̀ jàre bàbá ilẹ̀. yes ọ̀rẹ́ dáadáa ni. kí ló ṣẹlẹ̀ kí ni. bá làwọn. tẹ́ wàá sọ pé mọ̀ mi ládùúgbò mọ́ ni àbí àgbà mi ni ọ̀rẹ́ sọ̀rọ̀ tẹ̀bí wọ́n ló sọ pé wọ́n á darapọ̀ mọ́ ẹgbẹ́ yín. lóòótọ́ èmi mo pè é mo ní kó wá so ìgbà tó máa ń rí wa bíbáyìí so wá sọ fún mi pé òun náà nídìí pé kóun náà join wa nǹkan. ẹ sọ ma tá à ń ṣe ń bí ni. mo mọ̀ o ṣègbẹ́gbẹ́ gbọ́múlé láńtà ni kò sí déyìn òsì lè gbọ́múlé kódà àwọn tí wọ́n gba sólà wọ́n máa gba fóònù ká sì gbowó ká jọ da nǹkan pọ̀ òun ni kò fi dùn káró dìmọ̀ sọ káró sọ mọ́ dìgbì ká mọ́ ti kí wọ́n mọ́ ti rí. it's okay ìwọ náà dálé ẹnu ẹ gbọ́ ọ̀rọ̀ tí ìwọ náà ń sọ lẹ́nu imagine ṣé bó ṣe invite yẹn wá síbi ló ṣe invite ẹ nìyẹn ni. ẹ mọ̀ fojú àná wò mí mo mọ̀ ti níṣẹ́ lọ èmi náà mójú fóònù olòṣì o àlùkùránì ó gbọ́ ọ̀rẹ́ mi kódà mo ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ pótì bẹ́ẹ̀ sí ń wò mí kéré ti ẹyin méjì tí mo kàn jí ni wọ́n fi sọ pé kí n má wà mọ́ ná wọ́n padà gbà mí. sórí ẹni tó lọ pè wá ní sòrò bóyá mo ṣe ń get ọ̀rọ̀ yìí wrong let me start like jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí ṣé wọ́n lo invite bàbá ìyá wa bí lóòótọ́. èmi mo invite pé kó wá bọ̀ nítorí kò sọ mí wọ́n ti pé òun ti padà jí kírètì ẹyin méjì tán sí léwu. yìí wọ́n padà sọ pé kí n bẹ̀rẹ̀ ẹsẹ̀ náà padà àsìkò díẹ̀ ni wọ́n kàn ní lò lé náà ni. ẹ má fọ imagine kálálàgà ti wà lórí ìjókòó. nọ́ńsẹ̀nsì mi rèé igbákejì. ní sùúrù o bàbá lè yá ní sùúrù o bàbá lè yá o mọ nǹkan tá à ń ṣe ń bí àkọ́kọ́ káwá ní nǹkan tó ń sọ yẹn náà láàyè ń ṣe ń bí náà ṣé kálálàgà ti wá lórí ìjókòó báyìí kálálàgà ti dé ṣé nǹkan tó ń sọ náà la máa sọ ń bì imagine ìwọ wá ń sọ fẹ́mi ń sìn pé ìwọ ló invite torí pálága ní ká máa invite àwọn èèyàn wa ká lè máa pọ̀ sí ká lè máa ṣe irú wọ́ọ̀kì wa ló mọ̀ mú wá síbí ni for God's sake. lẹ́sù gbowó kájọ mọ́ gbowó kí gbogbo wa jọ mọ́ gbowó kódà tí ń bá rí san ìyá ilé àwọn ọmọ bá ń san tí ó bá ṣe díẹ̀. àmọ́ ẹgbẹ́ náà sọ fún mi pé wọ́n ti lé ọ pé o ti jí pẹ́ẹ́tì mi ọ̀rẹ́. ìdè súnmọ́ kì í gbó. ẹ má bínú kì í ṣe pé mo kàn dídì sọ pé kí ni. bàbá àlíà ìyá àlíà ni ẹ wá ń lé. ìgbọ́. wọ́n ní ẹ wá ń lé. sóòrí pé mo wà ní mítìnì ni. mi ọkàn mi ò wọ́n sá ní séńjì tẹ fi ra ewédú àtàtà kù wọ́n ní ẹ mọ̀ náà o torí bẹ́ẹ̀ báyìí lè ná ẹ jẹun alẹ́ àtọ̀sán náà. ṣé o náà ti gbọ́ ṣé o ti gbọ́ báyìí sìn ṣé o ti gbọ́ ń sìn kálága wà ń bí kí gbogbo àwọn èèyàn ti dúró lórí ìpàdé kí gbogbo àwọn èèyàn ti dé sínú ìpàdé kálága náà wà ń bí kí irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ imagine. bàbá lè yà jọ fi bílẹ̀ fún wa fi bílẹ̀ fún wa jáde sọ fún pé kó máa lọ wọlé. máa lọ ọtí tó ti mi náà máa lọ. ó dáa. ẹ jẹ́ yẹ fóònù yín wò fóònù tèmi wà lọ́wọ́ mi ẹ̀yin lẹ́mọ tọ́ máa ní kọ́ invite èèyàn wá sínú ìpàdé ṣé anybody náà ní kò invite ni you will see a reasonable person wà á rí pé reasonable person lélẹ́yìí kó tó di pé wà á invite wa bàbá lè yá for that matter bàbá lè yá tó yẹ pé ládùúgbò kò sẹ́ni tí ó mọ̀ ìyàwó ẹ̀ máa ràn nǹkan káàkiri ìyẹn ló lọ́ pè wá síbi o ríyàn gidi kọ́ má ríyàn gan invite wa ṣé kò yí pé. kódà gbogbo ọmúlé láǹtà àmú gan ọmọ rẹ tó gbọmúlé lọ́wọ́ ni. ọmọ rẹ tó gbọmúlé àbọ̀ mọ́ wá jóná dànù bàbá lè yá ilé yìí tó bá gba ordinary phone ṣó lè sanwó padà. nígbà tó sọ pé òun ti ríṣẹ́ náà ni mo wò pé bó ṣe ríṣẹ́ yẹn yóò máa rówó san o. yóò máa rówó san ṣé wàá gbọ́ wọn náà just imagine the story tí irú nǹkan báyìí ò bá ṣẹlẹ̀ bí ń sin ṣèjú ẹ̀ tá a lọ bìlífì bóyá nǹkan tó sọ òótọ́ ọ̀rọ̀ níta gbà sínú mítìn náà lóòótọ́ kí irú nǹkan wá lónìí rú bàbá ìyá ìlówó báwo la ṣe sọ owó ògiri wa ló ṣe wàá jẹ gbèsè ibo ni wọ́n tún lọ. sọ́ọ̀lọ́ tí alága bá ti dé ẹ sọ fún wọn pé kán pè wá. tẹ bá mu gbó ẹ jẹ́ kó rí yín máa pé pẹ̀lú igbó orí burúkú tẹ máa mu àwa náà ti mu igbó. ẹ wá fẹ́ lọ́ọ̀sìn kẹfẹ́ mi sórí ìjókòó yìí àbí báwo ni wọ́n sọ àwọn ìgbésẹ̀ sọ fún ìjọba alága náà dà sí gbogbo sí báwo ni mítì ní nǹkan ṣe fẹ́ rí báyìí sọ̀rọ̀ sí ṣé èmi nìkan máa wá jókòó síbí ni tálága bá ti dé kí n máa pè wọ́n èmi jẹ́ mẹ́sẹ̀njà yín àbí. fòtó. alága náà ló ń pè ẹ̀lú alága ibo lẹ́yìn náà wà náà tẹ́ ń sọ pé sáwọn èèyàn ti dé pàdé ni wọ́n ṣe dé pàdé sẹ́yìn owó táìmù ọwọ́ yín ni tẹ́ bá wà ń pàdé lé ní sí tẹ́rí gbogbo kan tó ń ṣẹlẹ̀ yín kó máa yà yín lẹ́nu kó dẹ̀ ń pa àìtètè dé yín ni bìkọ́sẹ́ ẹ̀ lè wà lórí síìtì gbogbo orúkọ báyìí ṣẹlẹ̀ náà. igbákejì ni mi tí n bá jẹ́ ẹ máa bọ̀ ibo lẹ wà ibo lẹ tòsí ok ẹ̀yin lẹ páàkì ẹ̀mí ni ẹ sọ̀kalẹ̀ ẹ ti dé tòsí ẹ tún ń pè ẹ sọ̀kalẹ̀ járe